Dédé wòyí ẹ̀yin ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, ẹ̀yin olólùfẹ́ mi, èmi ọmọ yín náà ni Àmọ̀kẹ́ onímọ̀ràn. Àmọ́ lónìí a ò sọ̀rọ̀ nípa àmọ̀ràn, a mú ẹ̀kọ́ wá fún àwọn ọmọ wa ni láti lè mọ àwọn ohun kan tàbí ìkejì nípa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Lónìí a ó máa sọ̀rọ̀ nípa ọba ilẹ̀ Yorùbá àti àkọlé adé wọn. Ìdí tí a fi ń ṣe eléyìí ni pé kí àwọn ọmọ wa kí wọ́n lè mọ àwọn ọba ìlú wọn àti adé tí wọ́n ń dé sórí orúkọ tí wọ́n ń jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ wa ni ò mọ̀, àmọ́ mo ní ìgbàgbọ́ wípé fọ́nrán yìí máa ràn wá lọ́wọ́ láti lè mọ ẹyọ kan tàbí méjì ní orúkọ ọba ilẹ̀ Yorùbá, orúkọ tá à ń pè adé wọn. Wọ́n máa fún wa ní ọba mẹ́wàá àti àkọlé adé wọn. Ọba alákọ̀ọ́kọ́ tí mo máa dárúkọ, kábíyèsí o, Ọ̀ọ̀ni ti ìlú Ilé-Ifẹ̀. Lẹ́ẹ̀kejì òun ni Aláàfin tìlú Ọ̀yọ́. Ẹlẹ́ẹ̀kẹta òun ni Òṣímàwé ti ìlú Oǹdó. Ẹlẹ́ẹ̀kẹrin òun ni Déjì ti ìlú Àkúrẹ́. Ẹlẹ́ẹ̀karùn-ún òun ni Àkárìgbò ti Rẹ́mọ. Ẹlẹ́ẹ̀kẹfà òun ni Tìmì ti ìlú Ẹdẹ. Ẹlẹ́ẹ̀keje òun ni Déjì ti ìlú Àkúrẹ́. Ẹlẹ́ẹ̀kẹjọ òun ni Ọba Ilékò tìlú Èkó. Ẹlẹ́ẹ̀kẹsàn-án òun ni Olúbàdàn tìlú Ìbàdàn. Ẹlẹ́ẹ̀kẹwàá òun ni Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́. Wípé mẹ́wàá tí mo fún yìí kò ń ṣe òun nìkan ni ọba tí a ní nílẹ̀ Yorùbá o, àmọ́ tí a bá tẹ̀ kọ́kọ́ mọ mẹ́wàá yìí ní ìgbà míì tí ẹ bá tún máa wo fọ́nrán yìí ní orí Clechem TV, ẹ máa ní àǹfààní láti máa gbọ́ àwọn ọba mìíràn tí a tún ní ilẹ̀ Yorùbá. Mo máa rọ̀ yín ẹ̀yin ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, olólùfẹ́ mi, ẹ jọ̀wọ́ ẹ bá mi subscribe sórí Clechem Studio. Ẹ̀yin àgbà náà lè máa sọ wípé inú dídùn òun ló máa ń móríyá. Tẹ́yin bá ti ń subscribe, ìdùnnú máa dé, èmi náà sì máa mú wá fún yín lọ́lọ́kan òjọ̀kan. Ẹ ṣé.